jẹ́ kó máa dùn mo ṣe wá ń dán òṣùpá tó ń dùn yìí mo fẹ́ kẹ́ mọ̀ kò lè tán ọlọ́wọ́n bá ṣe ń bẹ lẹ́yìn wa aláwa náà kọ́ ẹ̀yìn tèmi mo ti dé nìyẹn o ti wọ London báyìí sí mo ti balẹ̀ àmọ́ ó ti ṣẹlẹ̀ oṣù wa lẹ́ni ni ọ̀là kọ́ eré láti máa mọ̀ gbádùn lọ́la ọ̀là láti máa mọ̀ ẹ̀yẹ ọ̀túnla ẹ má jẹ́ káfí ní bọ̀lá jẹ́ ẹjá ṣeun tí ó padà gbádùn lọ́la ẹ pàdé mi Thursday redemption camp nepa camp London Thursday 18 Òṣùpá is here. Thursday 18 Òṣùpá live in London Peckham High Street. wọ́n ti gbàgbọ́ Òṣùpá ní king of Fuji music wọ́n dẹ̀ ti fò tẹ̀tẹ̀ tó rán mọ́ gbogbo ṣùwọ̀n o ayé ti fò tẹ̀tẹ̀ tó rán mọ́ gbogbo ṣùwọ̀n o ìbáṣepọ̀ òyìnbó mọ́ rírì Fuji music ẹ̀yìn tèmi King Dr. Saheed Òṣùpá Saheed Òbírí mi àkọ́kọ́ ẹ pàdé mi ní UK lọ́tẹ̀ yìí báyìí látún di 18th 19th 20th àti 21st a máa wà ní London Manchester Birmingham àti Oxford Billy Q Ọpẹ́yẹmí promotion Infinity àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà pa ọ̀pọ̀ tó ń gbé wa bọ̀ UK ọ̀tẹ̀ yìí máa ṣe kí ni ó máa gbà. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وآخر دعوانا والحمد لله رب العالمين. Aṣíwájú àdínì gbogbo Ògùn State, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín kí Ọlọ́run má jẹ́ kí ara ìrìn àti lọ́ọ̀ dàrú. Ọ̀rọ̀ Ọlọ́run ló kù báyìí. Alájà bóyá wá jókòó ìwádìí ọ̀rọ̀ Ọlọ́run ló kù. Àwọn bàbá ti yọ̀ǹda láàrin ìṣẹ́jú méjì àfa àwọn sáàkì ọmọ ìṣẹ̀lẹ̀ fáwọn ẹ̀dá pé ọlọ́run tó ṣe é ó yẹ ká ti ṣe ti pẹ́ ọwọ́ ní ojú bàbá làwọn ti bẹ́ẹ̀ ṣe. Wà lókè ọmọ bàbá rẹ̀.